ìbà olódùmarè, ìbà olódùmarè, ìbà olódùmarè. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí pátápátá nílé lóko àti lẹ́yìn odi, mojúbà yín o. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mojúbà yín. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀, ẹlẹ́sìn àwọn baba ńlá baba wa, mo ṣẹ̀ làbọ̀rú, mo ṣẹ̀ làbọ̀yè, mo ṣẹ̀ làbọ̀ ṣiṣẹ́. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ pátápátá o, àlàáfíà fún yín o. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí lọ́tún àti lósì, mojúbà gbogbo yín pátápátá. Ẹ̀yin ìyá mi arúgbáṣọ mọ́ balẹ̀, ẹ̀yin abiyamọ tí pọnmọ tẹ́sẹ̀ rẹ̀ ṣì wọ́lẹ̀, ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà tí ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga, mojúbà gbogbo yín o, ẹkú bélédù wá ti pé orí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, mojúbà yín. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá lọ́tún lósì, mojúbà gbogbo yín o. Gbogbo ẹ̀yin ọmọ Ànàgó, Yewa, Àwórì, gbogbo ẹ̀, mojúbà gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ jù mí lọ, gbogbo ẹ̀yin tá a jọ jẹ́ irọ́, mojúbà gbogbo yín o. Kódà ẹ̀yin tẹ́ tó mi, mojúbà yín. Ìbà baálé léyìí o, ìbà ìyálé léyìí. Ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápòkà, ìbà ilẹ̀. Dákun má kánjú gbé mi mì bí kàlòkàlò. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba o, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè tó yẹ lórí àpèrè tẹ́ ṣì ń bẹ lórí àpèrè àwọn baba ńlá baba yín nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, mojúbà gbogbo yín, kábíyèsí o, àfiyèsí. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á sì jẹjẹjẹ yóò dọ̀kìnní láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ bíbí Ògùn state pátápátá o, nílé lóko àti lẹ́yìn odi, mojúbà gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin agbófinró lẹ́wà lọ́tún lósì, mojúbà yín. Ọkọ ọba àdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin adájọ́ pátápátá lógùn state àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, mojúbà yín o. Mo wá ń fàsìkò yìí kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi, torí ẹni bá kọ̀ tí ò kí ni kulé, onítọ̀hún náà ti pàdánù káàbọ̀ ní o. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ̀ o. Gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ ẹ bá wà lápá bí tẹ́ wà níbẹ̀ o. Wàhálà ti dààmú ọ̀ní wọlé tọ̀ yín o. Inú ilé tẹ́ wà kò ní gbóná mọ́ yín. Ọmọdé ò ní kú mọ́ yín lórí. Kéwékéwé ayé ò ní kó yín lọ́mọ lọ. Àṣà ayé èrè ayé kò ní gbé yín lọ́mọ lọ láṣẹ Èdùmàrè. Ẹ ní bá wọn pòfo, ẹ ní bá wọn ròfo nílé ayé. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ọmọ gbéné sínú lè yí aṣẹ́ni lórí ọmọ níṣẹ́ yín lórí. Oníṣẹ́ ọwọ́ mọ rere iṣẹ́ jẹ́ o, oníṣòwò sì mọ rere ọjà. Ẹ̀yin ọmọ iléèwé bẹ bá ti ń kà yóò sì mọ dúró sí yín lọ́pọlọ. Ayé ò sì ní rí wa mú o, ayé ò ní pa yín tògótògó láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin aláboyún pátápátá o, bẹ́ẹ̀ bá ṣe ń forúnkún ọ̀tún kúnlẹ̀ lẹ́sìn máa fi tòsì dìde o. Ọ̀rọ̀ gbogbo kó wa láṣẹ Èdùmàrè kò ní dàbí ejò tó kọjá lórí àpáta táàrí pa ẹ̀ nílé ayé. Àwọn ọ̀rọ̀ tó ń tojú súni náà ni ọ̀nà mo tún mú wá lórí ọ̀rọ̀ ìlú kan tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ tí gbogbo yín sì ti mọ̀. Ó yẹ kí n ti ṣe àwọn ètò kan síwájú báyìí nípa ọ̀rọ̀ ìtàn ìrúbọ tí mò ń sọ. Àmọ́ àti rí ọmọ bíbí ìlú Ìrúbọ gan tó jẹ́ pé àwọn gangan fúnra wọn ti jáde wọ́n sì ti ń sọ̀tàn Ìrúbọ. Kò sì ní dáa kó jẹ́ pé ọmọ bíbí ìlú Ìrúbọ mọ sọ̀tàn Ìrúbọ. Èmi gẹ́gẹ́ bí àlejò tó jẹ́ pé mò ń fẹ́ kálàáfíà ó jọba nílùú Ìrúbọ, èmi náà tún wá gbẹnu létàn Ìrúbọ. Nígbà tá a ti rọ́mọ Ìrúbọ títí ń sọ̀tàn náà, ọní nǹkan làjò ṣe. Àmọ́ṣẹ́ tó yẹ kí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ṣe tó Olódùmarè ọba gbéran mi tí mo sì ti mẹ́nu lé. Ṣé mọ̀ pé dídé mi fi ń sọ̀tàn Ìrúbọ tí mo fi gbá rìsáàsì débẹ̀ iná ni pé kó lè yé yín dáadáa kẹ́ ẹ lè mọ irú ìlú tí ìlú Ìrúbọ jẹ́ nípa ìtàn wọn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọmọ Ìrúbọ ti jáde wọ́n ti sì ń sọ̀tàn náà lọ. Àmọ́ kò dáṣẹ́ tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè dúró, ọ̀rọ̀ náà ó fi yá ni. Gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú Ìrúbọ tá a rí pé wọ́n ń dayé fàmí létè kí n tutọ́. Ibi tá a pè lórí olórí gangan ní fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fúnra ara ẹ̀, tá a sì mọ̀ nílẹ̀ Yorùbá pé wọ́n níbi tá a bá pè lórí ẹnìkan èéfi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo wa la sì mọ̀ pé bágbàlagbà bá ṣọ àgbàdo mọ́dì yóò dá láwàdà adìyẹ ni. A ti gbọ́ dáadáa, a sì ti rí ní gbogbo apá Ìpókíà local government ńlọ ti pọ̀ sí jù.
kọ́rọ̀ lọ́balọ́ba ládéládé lóyè lóyè kó máa fa wàhálà débi pé ń gbẹ̀mí èèyàn ní tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí. Oníjogbo ní sìnlú, ìlú kọ́ ní sìnjogbo. Látijọ́ bí wọn ó bá jọba tí wọn ó mọ ọmọ oyè, wọn ó mọ lé ọmọ oyè kiri ni. Ọ̀pá àṣẹ ni wọ́n fi lé ọmọ oyè kiri, wọn ó tún lé lọ sẹ́yìn odi ìlú nígbà tí wọn ò bá rí tó ti sá kúrò láàrin ìlú nítorí pé wọ́n fẹ́ yan ọba tó sì mọ̀ pé òun ni wọ́n fẹ́ mú, yọgbà fún dàgbé. Ibi tó bá lọ wọn ó tún ti fi ọ̀pá àṣẹ, wọn ó tún fi lé lọ síbẹ̀ lẹ́yìn odi nílùú bòmíì. Àmọ́ nísìn kò rí bẹ́ẹ̀ mọ́ o, wọ́n máa ń lọ́bì fọ́ba ni. Kí ló dé? Ṣé a fẹ́ pàṣẹ ṣe dà nílẹ̀ Yorùbá ni? Ẹ dákun, aláṣà ti wà, àníṣe wà, ìwà wa ń bẹ. Kí ló wá dé? Àwa fi tiwa sílẹ̀, àwa ń lé tẹni ẹlẹ́ni. Àbájọ táwọn àtọ̀húnrìn wá, wọ́n wá ń jọba lé wa lórí. Eku ò wá ké bí eku mọ́ nínú ìlú, ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ nínú ìlú, ọmọ èèyàn ò sì fọ̀hùn bí ọmọ èèyàn mọ́ nínú ìlú. Kí ló dé? Gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ̀yin ládéládé nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ mọra yín ní ọba dáadáa tó jẹ́ wípé ẹ̀yin lẹ tọ́ sórí àpèrè ibi tẹ́ ẹ wà, tó jẹ́ wípé orí ìtẹ́ àwọn baba ńlá baba yín lẹ́yìn náà jókòó lé. Ẹ bàbá wa dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín, torí pé ẹ̀yin ọba aládé gangan, ẹ̀yin ni nọ́mbà 1 nílẹ̀ Yorùbá. Látijọ́ kò sí tí ń jẹ́ gómìnà, kò sí tí ń jẹ́ ààrẹ. Ọba aládé ju ààrẹ lọ, ó ju gómìnà lọ nílẹ̀ Yorùbá. Nọ́mbà 1 ni aláṣẹ, níta bá ń pè ní kábíyèsí ọba. Ọba ní ń ba lórí ohun gbogbo, kò sí nǹkan tá a lè fọba wé nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí. Gbogbo àti wá mú àwọn kábíyèsí wa, àwa mú wọn yẹpẹrẹ nítorí pé ọba ayédèrú ti wà náà ni. Àwọn ọba ayédèrú ọ̀hún gangan làwa ò fẹ́ kó wà lórí àpèrè nílẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá kó lè bá àgbà láfíà, kó lè gbà túnṣe, kí ìlú ó lè mọ rójú, kó lè mọ ráyè. Bí wọ́n bá wá fẹ́ jọba, wọ́n wá ń dìbò yan ọba ni. Kìí ṣe pé wọ́n ń gbé fàjẹlẹ̀ mọ́, kìí ṣe pé wọ́n ń da obì. Kí ló dé? Ìṣẹ̀ṣe wa ò lè padà, kò lè change, kò lè yí padà láyéláyé fábàdà. Ní Ìhúnbọ, ìlú tá ń pè ní Ìhúnbọ, èmi ò ṣọ̀tàn ló ń bọ mọ́ báyìí. Àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ní Ìhúnbọ pátápátá ni wọ́n gbé jáde, tí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí, home and abroad, tí gbogbo wọn sì rí. Ìhúnbọ wọn ń jayé fàmílétè kí n tutọ́ o. Wọ́n sọ fún wa wípé ọba tí ń bẹ gangan báyìí, gbogbo bó ṣe dórí àpèrè tó wà, jàgídíjàgan ni. Ó sì tún dórí àpèrè tán, ó sì tún hùwà jàgídíjàgan. Ó ní àwọn tọ́ọ̀gì tí máa ń ránṣẹ́ kiri, wọ́n pọ̀ bíbà. A sì rí pé àwọn agbófinró fẹ́ẹ̀kì kan wọ́n ṣọ̀pọ̀tì ẹ̀, torí àwọn yìí wọn ìṣe agbófinró. Àwọn agbófinró wa ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n mọ ohun tó tú wọn, wọ́n mọ ohun tó dè wọ́n. Wọn yìí dédé dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n. Kódà bọ́n bá lọ rìpọ́ọ̀tù fún wọn ní station pé nǹkan kan ń ṣẹlẹ̀, wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn ni. Ìdínú tó fi jẹ́ pé ní tágbófinró gan bá mú tí wọ́n sì mú lọ sí àgọ́ wọn, suspect ni wọ́n sì pè. Wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe torí training tí wọ́n lọ ilé ìwé ni. Kìí ṣe pé wọ́n kàn lọ wọ́n sì kaṣọ sí wọn lọ́rùn. A sì mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́, pàápàá jùlọ àwọn agbófinró Ògùn State, kúdóòsì fún wọn. Wọ́n ń ṣiṣẹ́ wọn tẹ̀gàn ní rẹ̀. Àmọ́ àwọn kan bẹ tó jẹ́ pé tẹ́ mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ kan pé láàrin èpò àrà àlìkámà, láàrin àlìkámà àrèpò. Wọ́n mọ̀ yọ jẹsẹ́, wọ́n mọ̀ yọ iṣẹ́ ṣe lábẹ́lẹ̀ tí wọn ò ní mọ̀ lágọ̀ọ́ wọn. Irú wọn làwọn tí kábíyèsí yìí ń lò. Nígbà táwa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ informations lóríṣiríṣi, àwa tẹkọ̀ létí, àmúra agbègbè náà lọ. A lọ rèé ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tí wọ́n ti hùwà burúkú sí, fún àwọn tí wọ́n ti gbalẹ̀ lọ́wọ́ wọn, àgbàlagbà, ọ̀dọ́, oríṣiríṣi èèyàn ló ti forí kó nílùú. Ìlú ò wá rójú, ìlú ò ráyè mọ́. Ìlú Ìhúnbọ ti wá di ìlú tó jẹ́ pé ọmọ ìlú ń sá kúrò nínú ìlú. Ìlú Ìhúnbọ di ìlú tó jẹ́ wípé ẹni tó ti ní oríṣiríṣi many acres of lands, wọ́n ti wá di ẹni tí ò ní nǹkan kan mọ́. Ẹni tó jẹ́ àgbẹ̀ tó jẹ́ pé lópin ọdún
ó níye èrè tí wọ́n máa ń kó, wọn ò rérè kankan jẹ mọ́, wọn ò rérè kó mọ́ nínú oko àwọn baba ńlá baba wọn nígbà tí kábíyèsí àtàwọn èèyàn ẹ̀ tó ti gbà wọ́n lẹ̀ yìí lọ́wọ́ wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹni tá a pè ní kábíyèsí nígbà tó jẹ́ pé ọ̀nà tí wọ́n fi débẹ̀ ọ̀nà tí ọ̀tọ̀ ni. Ṣé bá a sọ pé ẹni tó lódùmarè bá kọ orí adé mọ́ kò ní ṣàìdè. Ẹ mọ̀jà máa fi ọwọ́ agídí ọwọ́ agbára fa nǹkan tí ò tọ́ sí wa tàbí tọ́wọ́ wa ò tó káwá máa fi gọ̀ǹgọ̀ fà á. Ṣókí ni wọ́n sọ̀rọ̀ yìí gbogbo èèyàn olólùfẹ́ mi torí mo sì ń padà bọ̀ fún ètò kan. Ìkan lára àwọn bàbá àgbàlagbà tí wọ́n gbalẹ̀ wọn mo kọ́kọ́ fẹ́ gbé wá torí kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ gbé wọn wá gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe, ọ̀rọ̀ tá a gbà lẹ́nu wọn yóò lè fi máa jẹ́ ohun ẹ̀rí. A ní evidences lọ́wọ́ tó pọ̀ gan gidi, ṣùgbọ́n ẹnìkan ni wọ́n kọ́kọ́ gbé wá báyìí. Àgbàlagbà ni bàbá ọ̀hún, bẹ́ẹ̀ bá wò ó ọjọ́ orí bàbá yìí bí mo ṣe ń wò bàbá yìí ó ti pé bí bóyá bí 70 sí 80 years. Wọ́n sì gbẹ́sẹ̀ lélẹ̀ bàbá yìí. Wọ́n ní ọba gbẹ́sẹ̀ lé, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kó dìdí kábíyèsí ọmọ gbẹ́sẹ̀ lélẹ̀. Ọ̀rọ̀ pọ̀ o, kẹ́ gbọ́ lórí ìkànnì yìí lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ìlú Ìhúnbọ tí ń bẹ ní Ìpókíà local government láàrin Owódé sí Ìdí Ìrókò. Ajé yìí sí mọ́pọ̀lọpọ̀ èèyàn lórí o, kódà àgbàlagbà agbófinró gan bẹ́ẹ̀ tí ń tẹ́tí àwọn èèyàn láàrin ìlú tó náà ń gbalẹ̀ tí sì ń tà torí pé ó súnmọ́ba. Agbófinró tó jẹ́ pọ́ ti rìtáyà ó ti kúrò lẹ́nu iṣẹ́ ó ń bẹ láàrin wọn tó náà fi ń dẹ́rù bà wọ́n pé sẹ́mọ̀ pàgbófinró lòun ṣùgbọ́n kò sí ní sáfíìsì mọ́, ọ̀nà ń gbalẹ̀ ní tún ń tà ó súnmọ́ba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́ọ̀gì tá a ti kọ orúkọ wọn, mo ti ka oríṣiríṣi ó kọ àwọn èèyàn bíi 10 síta nínú ètò mi kan tó jẹ́ pé àwọn tí kábíyèsí yìí máa ń rán káàkiri ni iṣẹ́ dé tòrutòru. Ẹ lọ lé lágbájá kó nu oko ẹ̀ ẹ̀nà bá gbẹ́sẹ̀ lé, kí ní ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí àbọ̀pọ̀ lọ́ndùn yìí ni. Olódùmarè ọba tí ń dájọ́ afẹ́yín pínran yóò dájọ́ gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ló dé Ìpókíà lánàá Ìpókíà lónìí bí ẹkún apọkọjẹ? Kí ló dé tó jẹ́ pé Ìpókíà local government ní kíní yìí ti pọ̀ jù? Ẹ̀yin ànàgó ẹ̀ bá já ronú o, gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládé yòókù tó dáa ẹ̀ bá finú lunú kẹ́ ẹ fi kùn lókun. Kábíyèsí o, kẹ́ ẹ pàmọ̀ pọ̀, kẹ́ ẹ mọ̀ jẹ́ káwọn ọba burúkú, àwọn ọ̀ṣọ́rọ̀ ọba burúkú tó jẹ́ pé owó ni wọ́n ń wá níbẹ̀, kẹ́ ẹ mọ̀ jẹ́ kí wọ́n ba àpèrè àwọn baba ńlá baba wa jẹ́ fún yín. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. Ẹ rí ẹ̀yin odò yẹn, ẹ̀yin odò gangan náà bí èmi sí o, ọmọ ẹ̀yin odò gangan ni mí. Mo ti gbọ́n dáadáa kó tó di pé apàdà lè bí pẹ̀lú bàbá mi. Àti wà ń bẹ àti ń roko, àti wà ń bẹ àroko, àwọn abẹ àroko, àroko gbàdo, oko ọ̀nà méjì ní oko wa, oko kòkó ọ̀tọ̀, oko àgbàdo ọ̀tọ̀. Láti wà ń bẹ à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ gbà tó yá tó dogun pé àfẹ́yàwó wọ́n bá bẹ̀ sí sun ilé ẹ̀gbọ́n bàbá mi ní ẹ̀yìn odò. Ní bá mi bá wọ́n bá kó ní ẹ̀yìn odò, bàbá kó wá bí tí ń bọ́ mi gbàtà dé bí wọ́n rí gbà á tọ́ tẹ̀sẹ̀. Bàbá kan tó ń pè ní Ògúyẹmí, òun ló fún bàbá mi ní ibí yìí pé ká máa ṣe wàhálà kan nítorí àná ni bàbá yẹn jẹ́ fún wa. Ó ní ká kọ́lé síbí, ó ní ká máa sọ̀rọ̀ òun ò fún wa ní òun ò gbà nǹkan lọ́wọ́ rárá, ó ní ká kọ́lé síbí ká máa ṣe wàhálà kan mọ́. Lọ́jọ́ bẹ́ẹ̀ ni àkọ́ ilé sí láti ọdún ibi náà láwà. Ibẹ̀ náà láwà ni ìyá tó bí bàbá mi Abọ́sẹ̀dé. Ibi náà bí la sí wọ́n sí, ilé àgbà yẹn la sí mọ̀mọ́ yẹn sí. Láti wà ń bẹ àti ń ṣe wáwú. Bàbá mi ìyàwó kọ́dà òun mọ̀ nípa ìyàwó ká gba ìyàwó dáadáa, wọ́n rí gba ìyàwó lójú ẹ̀. Ọdẹ sì ni wọ́n, èmi sì ní irú dí bàbá mi. Gbogbo nǹkan tó tá à ń ṣe lóko ẹ̀yìn odò èmi gangan ni ló mọ̀ jù. So oko ẹ̀yìn odò yẹn ń sìn, ṣé ibẹ̀ yẹn ni wàhálà ti ṣẹlẹ̀ náà ti gba oko lọ́wọ́ yín ní àbí wò? Pátápátá
ibẹ̀ náà ti gba oko lọ́wọ́ mi wọ́n ti gba oko lọ́wọ́ yín. So pátápátá. àwọn ológbòko náà àwọn olóògbà àwọn olódìde gan tì yín Àwọn gan tó tó ń dìde gbógun tì yín. náà ni à ń pe ọmọ kan ní Ìdòwú ọmọ Ìkòròdú àkànra wa rí ògbóni ọ̀rọ̀ oko lọ́dọ̀ wa rí. Ìdòwú kí lorúkọ ẹ̀? Orúkọ bàbá ẹ̀ náà ni wàá mọ̀. Ok, ẹ máa sọ̀rọ̀ lọ sà. Àgbàṣe ni bàbá rẹ̀ ń ṣe ní ìsàlẹ̀ gbódò. Ok, Àgbàṣe ní ń ṣe nígbà yẹn gbàtí ọmọ Mapá ni ìlú wọn. ok, Ọmọ Mapá ni wọn. Bàbá ibi náà ni ibi ìsàlẹ̀ gbódò bí náà ni bàbá yẹn kú sí. Wọ́n ti kú ẹ̀ ń bẹ̀. ok. Wàyí ni Ìdòwú àwọn dìde pé bàbá tòun ní ilẹ̀ ń bí. Bàbá ò ní ilẹ̀ ń bí. Àgbàṣe ni bàbá yẹn ń ṣe fún wọn bí. Bàbá rẹ̀ ò ní ilẹ̀ ń bí. Eré mọ́ màkà ń pẹ̀rọ̀ yìí lódògún pé àgbàlẹ̀ ọ̀la ṣá ọ̀la rẹ̀ ó ti nìyẹn ń pa mọ́ bí àwa ò ti mọ̀ lórí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wa ló jẹ́ àwọn mọ̀lẹ́bí wa yẹn èyí Ìdòwú ẹ̀ ni wọ́n wà. Wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ọ̀ bá gbalẹ̀ ọ̀yàgò mo ní kí ló dé pẹ̀lú gbalẹ̀ ṣé ìwé tí wọ́n ń ro oko bí tẹ́lẹ̀ rí onílẹ̀ bàbá tó wà bí mo nírọ̀ ilé bàbá òfin bí o mi pẹ̀lú ọlá fàṣàlẹ̀ lájọ́ palà fàṣì wà yìí pẹ̀lú ọlá fàṣàlẹ̀ lájọ́ palà òkú bàbá ẹ̀ òfin bí Egúsọlá. Ok, Egúsọlá lórúkọ bàbá ẹ̀. Egúsọlá Ok, Egúsọlá ni bàbá ẹ̀ ń jẹ́. ok. Ilẹ̀ Egúsọlá òfin bí o ilẹ̀ àbòsí lẹ́ ń gbà kiri bẹ́ẹ̀ bá gbalẹ̀ onílẹ̀ tó yẹn á tà á máa la pé owó á máa pẹ̀rọ á máa jẹ. Ok, now ńgbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ ṣé because ìlú òkè ń wà kó má lò lórí. Bẹ́ẹ̀ni. Kí ni iṣẹ́ ìfọ̀rọ̀ náà tó lórí ìlú yìí létí àbí ẹ fi tó jọba létí? Èmi sọ fún ìgbà tọ́rọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mo sọ fún àwọn ọmọ mi pé ọ̀rọ̀ oko tó ṣẹlẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ilé ọba ilé la gbé máa sọ ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ilé ọba. Àwọn ọmọ mi ló kó ọ̀rọ̀ lọ ọ̀dọ̀ Sunday lọ́ba di dàrúdàrú. Mo ní ìjẹ́ ìrọ̀mọ́ yìí pé ọ̀rọ̀ oko yìí ọ̀rọ̀ ilé ọba kì í ṣọ̀rọ̀ ilé ọba ọ̀rọ̀ fámìlì ni. Ok, wọ́n fi. Bàtí ẹ dàrú rẹ̀ yìí ṣé àtún tutù. Ok, wọ́n fọ̀rọ̀ kan tó wa létí wọ́n ní olórí ìlú yìí bá yín ta ilẹ̀ kan. Ọba ta ilẹ̀ kan. Wọ́n ní wọn dẹ̀ kówó ẹ̀ fún yín ṣé lóòótọ́ ni? Tòótọ́ ni ilẹ̀ máa wọ̀ sùn rí kọ́bọ̀ wọn fún mi. Èló lowó náà? Owó yẹn pọ̀ o. Á tó èlò á tó bí èlò. Iye owó éka ìmọ̀ iye tí wọ́n ń ta éka. Éka mélòó ni ilẹ̀ tí wọ́n bá yín tà? Tí wọ́n bá mi tà ilẹ̀ éka wọ́n yóò da yẹn fún mi ní wọn kì í ti pé wọ́n àdédé gbogbo oko tá a pé wọ́n pín fún mi nú ẹ̀. Ok, àmọ́ èyí tí wọ́n yóò da fún mi. òun lẹ́yìn ní pé kí wọ́n bá yín tà. Pẹ̀lú àbúrò mi ọ̀gá ìlú. Ok, wọ́n lè ta ilẹ̀ yẹn kọ́bọ̀ kọ̀yọ́. so wọn ò fún yín lówó. Kọ́bọ̀ kọ̀yọ́. Ọba yẹn ni ò fún yín lówó. Bí ìbá ti pẹ́ Ọlọ́run wà lè yan àwọn ọmọ yẹn oko ni wọ́n máa pa àwọn ọmọ yẹn sí ìjọ ẹ̀. Wọ́n fẹ́ pa wọ́n sóko. Bẹ́ẹ̀ni. So ọba ìlú yìí náà ló rán wọn pé ló rán àwọn àmì wa pé kí wọ́n lọ bá wọn. Bí wọ́n bá wá ibi ilẹ̀ yẹn kọ́ tó ìṣekúṣe nìkan ṣe àwọn ti mọ̀ àwọn kà déédéé lọ oko. Ok, wọ́n ti ro oko sílẹ̀ lọ àti gbìn wọ́n ti ro sílẹ̀ lọ àti fúláwù ẹ̀ kó ti wà nọ́mà làwọn àwọn àti lọ oko yálà wo wọ́n ní kí làwọn ọmọ wa ṣe ń bẹ̀. oko tiwọn gangan oko tó já àwọn ọmọ yẹn náà ní. Dáadáa bí máa ṣe lè kékeré báwo ni ọba ṣe máa gba ilẹ̀ onílẹ̀ mọ́ra ilẹ̀ onílẹ̀ mọ́ra ilẹ̀ tí wọ́n fún mi ní oko wọ́n ti lé mi wọ́n ti sún mi títí mo ti kàn gírí ìrókòrò mọ́ ní èyí oko òyìnbó gbogbo jẹ. Báwo lẹ ṣe wá ń survive báyìí báwo lẹ ṣe wá ń jẹ tẹ́ ṣe ń mu nígbà tí wọ́n ti gba gbogbo nǹkan tẹ́ ń jẹ lẹ́nu. Ọlọ́run ń ṣe. Ọ̀gá o. Kòkó tí mo ní náà ni mọ́nítọ̀. Ọ̀gá o. A fi ń jẹun. So now kí lorúkọ ọba ìlú yín gangan ọba ìwúbọ yìí tó ń ṣe tó ń dáṣà tó ń dá yìí kí lorúkọ ẹni yẹn gangan? Sunday ní jẹ́. Sunday kí ni? Orúkọ bàbá ẹ̀ wọ́n ti gbàgbé orúkọ bàbá ẹ̀. Sunday lọ́ba ìlú ìwúbọ ń jẹ́. Sunday ní jẹ́. Sunday òun ló ń gbalẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ló sì ń ta. À ń ta. So wàá lóun ti gbẹ́sẹ̀ lé. Mo ti gbẹ́sẹ̀ lé. Bọ́ba ló nílẹ̀. Mo ti gbẹ́sẹ̀ lé ọba ló ní ẹ má débi mọ́. Ẹ má débi mọ́. Sà
kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín, kí lẹ fẹ́ kí ìjọba Ògùn State ṣe fún yín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀, àbí ẹ ti jáwọ́ ńbẹ̀, ẹ ti yọ̀ǹda pé kí wọ́n máa kó gbélé yẹn lọ. irọ́ Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín, kí wọ́n bá wa gbà kí ìjọba ràn yín lọ́wọ́. kí wọ́n bá wa gbà Ok, so àwọn ìjọba náà ń gbọ́ bá yín bá yín sọ̀rọ̀ yìí, àwọn ìjọba ń gbọ́. kí wọ́n bá wa gbà Ẹ̀hẹ́n. nítorí So Ọlọ́run gbogbo nǹkan tó bá lè ṣe lórí ẹ̀. ni wọ́n bá wù wọ́n lè ayọ̀ǹda fún àwọn kàmọ́ kí wọ́n bá wa gbà. Ẹ̀hẹ́n. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun o, ẹ wóoru bàbá àgbàlagbà yìí ọ̀kan nù ń bẹ o, mo sì mẹ́lòmíì bọ̀ láìpẹ́. ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú kalẹ̀.